Everything that has a beginning has an end. Only God has no beginning and no end. And as I said earlier, we had different crises in the past and were able to overcome. And whatever crisis we have in the country today, by the grace of God, we will one day overcome. And Nigeria will come to be one great country, united, prosperous, economically strong, with a political clout. And Nigeria, by the grace of God, will one day take a proper place in the Committee of Nations, will lead the Africans, will inspire the blacks all over the world. This is my prayer. Good Christians too believe in the same way. He who has faith in God does not lose hope in him. But we must work hard. The youth, the potential leaders of the country must make up your mind to change your attitude, to become patriotic, to emulate our founding fathers. You must be committed and dedicated to the nation. You must forget all these tribal and religious differences and come together. It's not for nothing that God has brought us together. Different religions, different tribes, and different races. Learn to live together peacefully because of the road we are going if we are not united at home, if we don't respect one another at home, there is no peace. Nobody outside will respect us and accept our leadership. You, the youth, are the answer. You are the panacea to our ills. You are the solution to the problem. You are the vanguard of the revolution and the vehicles of change. You must make up your minds. To put the national interest above your ẹ kú déédéé wòye gbogbo ọmọ Yorùbá. Mo kí yín nílé lóko níbi gbogbo tí ẹ bá wà, l'Amẹ́ríkà, ní London, ní Canada. Mo kí gbogbo lọ́balọ́ba ilẹ̀ Yorùbá. Mo kí ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá. Mo kí gbogbo abiyamọ ilẹ̀ Yorùbá. Àlàáfíà kọ́ mo bá yín bí, ṣé ara lè àbí olè? Èmi mọ̀ pé ara yín le. Líle là ń bági oko. Yorùbá, ǹjẹ́ ó dára ká wà kárẹ́ni ní mo sàn ká máa mú kíkan bí? Abẹ́ ẹ̀ tí ì rí ní tí mo rí ni. Ẹ gbọ́, ṣé kò sí àgbààgbà kan ní ilẹ̀ Yorùbá tó lè bá Tinubu sọ̀rọ̀? Ṣé kò sí Afẹ́nifẹ́re kankan mọ́? Ẹ̀yin tẹ́ pera yín ní Afẹ́nifẹ́re, ọmọlẹ́yìn Awólọ́wọ̀, ṣé kò sí kankan nínú yín tó lè bá Jàgàbá Aṣíwájú Bọ́lá Ahmed sọ̀rọ̀? Gbogbo orí adé ilẹ̀ Yorùbá, kí ló dé tí gbogbo yín sùn tẹ́ korí síbì kan? Ṣé kò sí kankan nínú yín tó lè bá Bọ́lá Ahmed Tinubu, President of Nigeria, sọ̀rọ̀? Ṣèbí Yorùbá ni? Ẹ wá wò bí wọ́n ṣe ṣe ayé Yorùbá dà. Ẹ wá wo àwọn tán ní ká máa bá gbé ní tipátipá. Mo mọ̀ pé ẹ ti rí àwọn ọmọ Fúlàní tí wọn ò ju ọmọ 40 ọdún ó lé 2 ó lé 3 tí wọ́n gbébọn lé wọn lọ́wọ́, tí wọ́n wọ aṣọ ológun tìbọ́ntìbọ́n pẹ̀lú àwọn tán jí gbé, tí wọ́n ń fọ́n owó bó ṣe wù wọ́n. Ṣé báwọn kan ló ra aṣọ ogun sí wọn lọ́rùn? Ṣé báwọn kan ló kó ìbọn lé wọn lọ́wọ́?
kí ló dé táyé Yorùbá rí báyìí? Kí ló dé tí Yorùbá ń jìyà lórí ilẹ̀ bàbá wọn? Ṣé kò wá sí àgbààgbà ilẹ̀ Yorùbá kankan tó lè bá Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀ pé kó wò bí àwọn Fúlàní ṣe ń dáṣọ ró àwọn ọmọ títí wọn? Kí ló dé tí Yorùbá ń tú ọmọ títí ẹ̀ sí hòhò? Kò sí kankan nínú àwọn ọba ilẹ̀ Yorùbá tó lè pe Bọ́lá Ahmed sí àkíyèsí. Ẹ̀yin lẹ sọ pé tẹnitẹni tàkítà níta àtàn, pé ẹlẹ́nu rírùn ló lámù ìyá ẹ̀. Ẹ̀yin náà lẹ sọ fún wa pé ọmọ ẹni ò lè ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ kábìlẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì. Ṣé kò sórí adé kankan tó lè bá Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀ pé àwọn tó kó ìbọn lé ọwọ́ àwọn ọmọ wọn yìí torí Yorùbá ni? Kí ló dé ìbágbépapọ̀ tipátipá? Kí ló dé tí Bọ́lá Ahmed jẹ́ ọ̀tá wa? Tẹ́yìn àgbààgbà ilẹ̀ Yorùbá ò lè bá Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀. Ṣé gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá lẹ yọ ọ̀dájú lẹ láàánú mẹ̀kúnnù lójúmọ́ ni? Kí ló dé tí Yorùbá táyé wa dà báyìí nínú Nàìjíríà? Ẹ wo àwọn ọmọ tán ní ká máa bá gbé papọ̀ tìbọn lọ́wọ́, àwọn tó rọ̀ wọ́n lọ́rùn láti máa pa ènìyàn bí ẹni pẹran, àwọn tí ẹ̀mí ènìyàn ò jọ wọ́n lójú. Yorùbá làwọn ń lọ. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá rí àwọn tó dúró ní dúró pé kí Yorùbá ó lọ, wọ́n rí wọn gẹ́gẹ́ bí ọ̀tá. Kí ló dé tí Yorùbá lẹ́ni nímùsàn tó mú kíkan? Wọ́n ní àgbà òsí ní ìlú bàjẹ́, baálé ilé kú ilé dahoro. Àní kí ló dé tí Yorùbá lẹ́ni nímùsàn táwa mú kíkan? Tí ì rí àwọn Fúlàní ni wọ́n á dáṣọ rú àwọn ọmọ wọn, bí wọ́n tiẹ̀ bá wọn nídìí ìbàjẹ́, bí wọ́n bá wọn nídìí ìwà ìbàjẹ́, ìwà ìṣekúpani, ìdígunjalè, ìlọ́nilọ́wọ́gbà, ìjínigbé, àwọn Fúlàní a máa ràgàbọ ọmọ títí wọn. Kí ló dé tí kankan nínú ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá tẹ́ ẹ bá Bọ́lá Ahmed Tinubu sọ òdodo ọ̀rọ̀? Kí ló dé tó fi jẹ́ pé gbogbo ibìkan ojú kan lẹ́yìn ọba ilẹ̀ Yorùbá lẹ́sùn tẹ́ ẹ dorí kọ́? Ọmọ títí a tó jáde síta tó ní ikú ò gbọdọ̀ pọmọ Yorùbá mọ́. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá lẹ́wà lára àwọn tó ń dìtẹ̀ mọ́. Fúlàní dẹ̀ ń kóbọn lé àwọn ọmọ títí wọn lọ́wọ́ láti máa ṣekú pa ọmọ Yorùbá. Ṣé kò sẹ́ni kankan nínú àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àtọba àtìjòyè àtọ̀tọ̀nkùlú tó lè bá Bọ́lá Ahmed sọ òdodo ọ̀rọ̀ ni? Ṣé torí owó iná national cake ló gba òdodo ọ̀rọ̀ lẹ́nu yín? Nítorí pé mo fẹ́ dá ilé ayé tó jẹ́ pé àwa nájà ni tó gba òdodo ọ̀rọ̀ lẹ́nu yín? Kí ló dé tí Yorùbá lẹ́ni nímùsàn táwọn mú kíkan? Ẹ ti rí fídíò yẹn, wọ́n ṣe kó mọ́lé àwọn ọmọ títí wọn lọ́wọ́. Ẹ̀yin náà ti rí tán kó mọ́lé àwọn ọmọ tí wọn lọ́wọ́, tán tún fi owó sí. Ẹ rí bọ́n ṣe ń já béèlì owó tán fọ́n sókè. Ẹ wo lẹ̀kẹ́ wẹnu ọkọ̀. Àwọn ń ràgàbọ ọmọ títí wọn. Àwọn àgbààgbà Yorùbá pẹ̀lú àwọn ọba Yorùbá pẹ̀lú àwọn olórí Yorùbá tó wà ní ipò òṣèlú, wọ́n ń tu àwọn ọmọ títí wọn sí hòhò. Kí ló dé tí Yorùbá lẹ́ni nímùsàn táwọn mú kíkan? Ẹ tún gbọ́rọ̀ mi, ọ̀rọ̀ ìṣítí ni látòrí ìtẹ́. Ó dàárọ̀, oorun ayọ̀ lásùn. Èdùmàrè kó jí wa láàárọ̀ ọ̀la sí àlàáfíà. Tí Ọlọ́run bá ti fẹ̀mí wa lé àwọn Fúlàní lọ́wọ́, àwa la máa borí wọn. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, àkókò rèé fún yín láti sin Tinubu.
nígbẹ̀rẹ̀ ìpàkọ́ kó rántí ibi tó ti wá torí tó bá lọ títí títí tí yóò sì máa padà wálé náà ni. Kí ló dé tí Yorùbá lẹ́ni nímọ̀sán tí Yorùbá mú kíkan? Ó dàárọ̀.